ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. èèyàn mẹ́rin ń tì ọ́ oníwo ò ní rìn bó ṣe wíwọ́ dandan ni kí wọ́n ó wọ́ ọ. gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ìyẹn CBN Godwin Emefiele ó ti pa èrò ẹ̀ dà ó ti pèròdà lórí ọ̀rọ̀ owó náírà tuntun eléyìí tí wọ́n ní káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ná bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹ́ni oṣù kejì ọdún 2023 bó tiẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ èèyàn tí wọ́n ń kọjá lọ sí báńkì ò rówó gbà owó àtijọ́ ní báńkì tún kó síta fún wọn bí wọ́n sì fẹ́ rajà nílé ìtajà wọn ò rí owó tuntun fáwọn tí wọ́n fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ àwọn tó fẹ́ tajà ò ṣetán láti gbowó àtijọ́ mọ́ nítorí àṣẹ ìjọba ẹ wá gbọ́ Godwin Emefiele ti wá sọ̀rọ̀ báyìí lẹ́yìn ìgbà tó ti sọ ṣáájú péjọba Nàìjíríà ò ní sún àsìkò tí wọ́n fi dá owó náírà àtijọ́ padà síwájú ohun tó sọ báyìí ni pé òun ti fi àsìkò kún títí di ọjọ́ 10 oṣù kejì ọdún 2023 kó tó di pé pínpín òpin lórí ọ̀rọ̀ owó náírà àtijọ́ ọ̀hún àwọn èèyàn sì ti pariwo sókè ìyà ńlá tó ń jẹ wọ́n lórí ọ̀rọ̀ owó náà. èrò ti tèmi pé a extend ẹ̀jẹ̀ ọ̀ǹtẹ̀ yẹn ìfinijìyà ni pàápàá jùlọ láti pọ́n mẹ́kúnnù lójú ni ẹ dákun kí ni ẹ̀fà nínú èjè now tí wọ́n á bi gbogbo wa léèrè ìdá kan nínú ìdá 100 tàbí ìdá 2 ló lè ní old naira note yẹn lọ́wọ́ gbogbo wa ń sìn ní orílẹ̀-èdè wa we are cashless in fact ní church gan transfer là ń ṣe now ọ̀la ni Monday kádẹ̀dẹ̀ bank ní ọ̀la ká fẹ́ gba owó kan fún wa lówó tuntun ẹni tó ń fi POS ṣe business kó débẹ̀ kó gbowó tuntun a fẹ́ san sálárì ọ̀la ọ̀túnla lóṣù máa parí ká gbowó tuntun ẹjọ́ báwo lówó èèyàn ṣe ní sí circulation but now ẹ̀tún ni extend ẹ̀tún 10 ẹ̀tún pọ́n wa lójú ẹ̀tún fìyà jẹ wá so ìgbà wo ni mọ́pò ò ní kú kí ló tẹ̀ gbé owó ìsíta àti dá wọn padà fún yín kò sí lọ́wọ́ ẹnì kankan mọ́ báyìí ká gbà bẹ́ẹ̀ de ẹ̀kọ́ tuntun jáde díẹ̀ a máa circulate so mo kàn rí bí ìgbà tẹ́ pé wọ́n ti sọ di oyèrè bàbá ẹnìkan àṣetẹ́nìkan bá ti pánu yàrá ni yes òun náà fẹ́ sọ di nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí ló wà ń bẹ̀ ṣáàṣẹ̀ ń change currency Nàìjíríà ó ṣe wá le tó báyìí so ní èrò ti tèmi o wọ́n fẹ́ kó bá máa ìkùnnú ni o ẹni tó bá gbọ́n kó má gba odòwò sọ́wọ́ torí gbà tá a bá gbàjọ sọ́wọ́ tán náà bá tún ní kò tún rí bẹ́ẹ̀ ó tún rí bẹ́ẹ̀ so now àti tẹ̀lé àṣẹ tán pa àti dá gbowó padà sí ìjọba ní báńkì kò sí ẹnì kankan tó ní owó lọ́wọ́ báyìí láti Monday lọ ká máa rówó tuntun gbà ara ó dẹ̀ wá kò sí epo kò sí owó kí wàá lè fẹ́ ká ṣe. ẹ jẹ́ pé n tẹ́ sọ ni pé n tó lè mú kí gbogbo ẹ rọrùn ni pé tá a bá dé báńkì ní Monday tá a bá rówó tuntun gbà tí wọn ò kó owó àlòkù yẹn síta mọ́. bẹ́ẹ̀ ni tá a bá lè dé báńkì Monday ẹ wo ogunlọ́gọ̀ yẹn tí ó lọ báńkì tá a lè gbó tuntun jáde tá à ń bọ̀ ayé sọ́jà múná fún yàn lọ́jà ìyọ̀nà dà fọ́ọ̀mù ẹ lọ sanwó school owó tuntun wà circulation salary ló ti fẹ́ tó san ní next week tá lọ́sẹ̀ tá a mú ìbáyìí tá a fẹ́ san salary òṣìṣẹ́ tó san bí 5 million jáde tó sanwó tuntun fún wọn ṣé bí wọ́n á náà ni bọ̀tá bá tún dé báńkì ní ọ̀la tó ní POS tún dé bẹ̀tẹ̀ pé old money ló ń gbà baz a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o so iye ẹ̀ ní kárò tuntun gbà jáde. ó wá ṣeé ṣe o kó jẹ́ pé ariwo àwọn ará àti ilé aṣòfin ló mú kí Godwin Emefiele fi pinnu láti yí ìpinnu rẹ̀ padà tàbí kó jẹ́ pé àròyé àti ìnira tó báráàlú lòun náà tún gbé wò pẹ̀lú ìjọba àpapọ̀ tí wọ́n fi ṣe ìpinnu ọ̀tún pé wọ́n ti sún àsìkò tí pínpín òpin lórí níná owó àtijọ́ padà sí ọjọ́ 10 oṣù kejì a ò wá mọ̀ o bóyá àwọn òǹtajà tó ń rajà wọ́n tún máa gba owó àtijọ́ yìí lọ́wọ́ ara wọn tàbí wọ́n máa yarí kanlẹ̀ pé àwọn ò ṣetán láti gba owó àtijọ́ mọ́ nítorí àṣẹ ìjọba. ẹnu ọjọ́ 10 tí ààrẹ pàṣẹ fún gómìnà Central Bank ó máa bring a kind of relief fún ọmọ Nàìjíríà ní àpapọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti gbìyànjú láti kó gbogbo owó tó wà nílé àti ilé ìtàn kó sínú kóló láti kó lọ sí bank bẹ́ẹ̀ ni àwọn kọ̀ọ̀kan tó kù tí ò tí ì kó lọ àǹfààní wà láti kó lọ lẹ́ẹ̀ni títí di Tuesday ṣùgbọ́n mọ́kàn wá ń rọ ìjọba mo ń rọ ìjọba
kí wọ́n rí i pé owó tuntun yìí pọ̀ ní yanturu ní oṣù tá a fẹ́ mú yìí February láti February 1 kí wọ́n máa lòdù owó tuntun sínú ATM machines. ṣé February 1 yẹn ò dẹ̀ pẹ́ jù. Tí 31 ti dé tán 31 ti dé tán ọ̀la ni Monday. ọ̀la Monday. Tuesday ni 31. So Monday and Tuesday kí wọ́n lòdù ẹ̀ sínú ATM machine so that by Tuesday by February 1 ká má tiẹ̀ rí pé machine tó ń pọ owó àlòkù jáde. Ìyẹn ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń wò pé ṣé pé Nàìjíríà ń parọ́ fún wa. Ẹni ká mọ̀ kó owó àlòkù sínú ilé mọ́ ká mọ̀ kó wá sí báǹkì. Àtúndé báǹkì afẹ́ gbowó owó àlòkù ní ATM tó ń pọ̀ jáde. So eléyìí ni ó dàbí ẹni pé ó tojú sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. So à ń bẹ ìjọba tí wọ́n bá ti gba old currency lọ́wọ́ wa kán fi new currency rọ́pò ní kíákíá. kí lẹ rò pé ó mú kí Godwin Emefiele tó jẹ́ gómìnà báńkì àpapọ̀ Nàìjíríà ó yí ìpinnu ẹ̀ padà lẹ́yìn ìgbà tó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn ò ní fi kún àsìkò tí owó yẹn tí ó pín ó fi dé bá? Ẹ ṣe sì mọ̀ pé ohun tá a bá sọ sínú fèrè ní fèrè máa sọ jáde. Godwin Emefiele kò ní agbára láti pàṣẹ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe pé ààrẹ wa ní Nàìjíríà ààrẹ Muhammad Buhari àṣẹ tó bá pa fún òun náà ni ó máa tẹ̀lé. Tẹ́lẹ̀ ṣáájú ni ààrẹ ti pàṣẹ fún gómìnà Central Bank wípé January 31 ní pínpín owó àlòkù yẹn máa pín. Ṣùgbọ́n lẹ́ni ní àárọ̀ yìí ni a rí pé Buhari wọ́n lọ sí Daura fún official assignment kan. Ibẹ̀ ni gómìnà Central Bank ló ti lọ́ọ́ kó àròyé bá a pé ohun tí ń ṣẹlẹ̀ ní láàrin ìlú rẹ o forces dẹ̀ ti pọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà àwọn náà ti ń pariwo pé báyá jù 31 tiẹ̀ náà pé bẹ́ẹ̀ kan lágbà tí wọ́n gbogbo kàlẹ́ndà pé kí ló fà á tí ṣé jù wá wọ 31 bí. So ni ààrẹ fi wá yí ìpinnu ẹ̀ padà pé ọ̀dà o instead of January 31 pé kàn fi ọjọ́ mẹ́wàá kan ló wá bọ́ sí February 10. Kíákíá náà ni gómìnà Central Bank Godwin Emefiele ló pa àṣẹ wípé àwọn ti fi ọjọ́ mẹ́wàá kan ilé ti ṣe February 10. Ṣùgbọ́n ṣá kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká mọ̀ lérò pé February 10 yẹn wípé kò tí ì kà ní ẹ̀yìn ẹsẹ̀. Kí a rí i pé gbogbo tó bá wà nílé ká kó lọ sí báǹkì. Kì í ṣe yẹn nìkan kí gómìnà Central Bank yìí náà kó rí i pé owó yìí wọ àwọn ìgbèríko káàkiri. Owó yìí dé àwọn ìlú ńláńlá àti àwọn ìlú kéréje ìyẹn ló lè mú kí February 10 yẹn kó sẹ́pẹ́rẹ́. If not wọ́n á tún sún síwájú. Torí ìjọba tó wà ní ìta yìí kò yẹ kó jẹ́ pé ìjọba tí ó wọ́n ní lára. Wàhálà ti epo petro yẹn wà ń bẹ̀ tá à ń bá ti ń bá ní fínná. Bí àbá tó fún petro á tó fún q ní báǹkì fún owó tá a fẹ́ change tàbí ká tún náà tó fún PVC. So gbogbo eléyìí ló yẹ kí ìjọba kí wọ́n ràn wá lọ́wọ́. Lóòótọ́ ìjọba apàṣẹ wa ni wọ́n ṣùgbọ́n kán ro ti ọmọ Nàìjíríà káàkiri àgbáyé. Olúwa ràn wá lọ́wọ́ o.